níparí ọ̀rọ̀ mi káwá sílé a ń bẹ àwọn àfáà wa nílẹ̀ Yorùbá yìí kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n jẹ́ agbádùn wọ́n ń dà wà láàmú àmì ń bẹ fatiwa abú ni wọ́n ń ṣe fatiwa abú ni wọ́n ń ṣe tí ò lẹ́sẹ̀ lẹ́bí kankan táàrí bí ti síbí kankan tẹ́ ẹgbàgbé pẹ́pàdé ọlọ́ni ìrìnàjò tẹ́rin yóò tán àwọn àgátẹ́yìn wà ẹbá kẹ́ni wà ń bẹ̀rẹ̀ lánàá ẹ̀nà hùn lè ọ̀ ẹ̀nà kó ń bẹ́ẹ̀ fẹ́ kọ gbogbo ààyè kọ̀ọ̀kan lẹ́tí bẹ lórí okùn mẹ́ táwọn arántí yọ́ta pàdé Ọlọ́run kó tí wá ka àwọn oníjà àwọn eléṣẹ́ ọ̀rọ̀ àwọn eléèbú sẹ́kọ̀ọ́lẹ́kọ́ yẹn ní Ramadani ẹ̀sọ́n tẹ́ kọ́ àwọn yẹn ní Ramadani dáadáa kọ́ àwọn kan Ramadani rẹ̀ bẹ́ẹ̀ bá rí ìjọba ìṣọ́ àwọn bá yín sọ̀rọ̀ ẹ̀ ń sí àyẹ̀yẹ́ lò èyàn afẹ́ eléèbú èyàn afẹ́ tásìrí ẹ̀ àṣẹ àrílẹ̀ ń tú tí bá ń tásìrí àfá ìyàsára ìmọ̀ ń tú wọ́n ní olè ní mẹ́sẹ̀ olè tọ́ lórí àpáta tàbóṣèrè rẹ̀ tó pó lè lónà ìtẹ́ ìsọ̀ náà lẹ́yìn náà ń ṣe ẹ má tààráyè bó ní ó ṣe dùn lẹ́nu èèyàn ìjọba mọ́ ń pẹ́ ẹnu èèyàn ma kọ́lẹ̀ tẹ́sí ń sọ mọ́nà wákàtí kan mọ́nà wákàtí méjì mọ́nà ẹ̀yìn náà nìkan fura sí kí la fẹ́ gbàgbé àwọn kẹta dálẹ̀ oríwo la fẹ́ ṣe mẹ́ ẹ̀yìn gangan tẹ́ ń dá wàhálà ilẹ̀ oríwo la fẹ́ ṣe mẹ́ àwọn ẹbí yín oríwo la fẹ́ ṣe mẹ́ ilẹ̀ Yorùbá wà yìí oríwo la fẹ́ ṣe mẹ́ ìjọ àwa mùsùlùmí la fẹ́ ṣe mẹ́ ẹkọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ náà bẹ́ẹ̀ bá máa ń tẹ́wẹ̀ dákẹ́ Ànábì ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayr aw liyasmut ó yẹ bá gbọ́ olóògbọ́ tó bẹ̀lì kí á mọ̀ gbọ́ tó bá fẹ́ lò kó sọ̀dọ̀ àti ọba sọ̀dọ̀ kọ́ panumá dákẹ́ ẹnu ẹ kàwé máa fọ̀rọ̀ balẹ̀ ayé jẹ́ níjọ́ kan Ànábì pàdé Mu'adh bin Jabal ó ní kó sáà ó ní kó fà hádà ó gbọ́ àwọn ẹmu ó ní mú àwọn ìdání ó ń sẹ́sẹ́ àtọmọ̀ jẹ pẹ̀lú àwọn ní ọlọ́pọ̀lọpọ̀ ẹni tó wọná ahọ́n rẹ̀ ní gbé wọná àwọn tí ń jọ wà ní break kò tẹ́lẹ̀ sọ kò sí báńdìrì ìtọ́ wà burú jù wọ́n ní àwòrádùnás kálá aláṣìlẹ̀ àwọn ẹ̀kan lọ́ka máa tú aná gbogbo ẹnikẹ́ni tí máa ń tú àṣírí àwọn mùsùlùmí ní gbangba ilẹ̀ káwọn ló ti tú àṣírí ẹ̀ náà wọ́n lè bá bọ́ mùsùlùmí láṣìírí ọlọ́pọ̀ láṣìírí lórí láyé àti lọ́run ẹ bá tú àṣírí mùsùlùmí kan tó bá dáàlì káwọn lọ tú àṣírí tó náà tí ó bá tú láyé gbangba ilẹ̀ káwọn ló ti tú kí la fẹ́ gbà ń bẹ̀ ìjà ṣe sùúrù àwa náà tó bá ṣẹ̀ṣì lọ́dọ̀ ìyá ńlá parada wọ́n ń bú àwa náà gbogbo ẹ̀ là ń gbọ́ àti rẹ̀ ẹni tó ṣe fàtíwá lórí mi àti ṣé òun Ìsá Akíndélé pé zìgbọ́n Ṣàfí o Ìsá Akíndélé o tẹ́ẹ̀ bá ti pa àwọn méjèèjì yẹn Islam lẹ́yìn wó lè lálàáfíà àgbọ̀ ẹgbọ́ kí n fèsì ẹgbọ́ kí ṣé Ìsá Akíndélé fèsì à ń fi ń para ní gbogbo tẹ́ ìwé náà là ń gbọ́ gbogbo tá ìjẹ́tẹ́ sọ agbọ̀ ìlàkó ń gbọ́ ṣùgbọ́n àfijọ́ ànábì ní farada wa innaka la ala khuluqin azim wa innaka la ala khuluqin azim tó yọ lọ́n à ń bẹ̀